congratulate. Torí pọ́jọ́ ti lọ díẹ̀ ní ilé ìpara wọn lásìkò. Sọ àwọn òṣàtò àbọ̀bọ̀ àtẹ̀síwájú lórí tí wọ́n bá wá bá láti bí oṣù mélòó sẹ́yìn. Ayata ìbálẹ̀ àṣìmáyé yá mani huwa Allahu wa man la yusamma dhalika al-isma illa hu wa min kulli ma nashku ya rabbi afina كأيوب إذ عافيته بعد بلواه فما كان من ربي فإنك ربه وما كان من مولى فإنك مولاه فأنزل علينا المنى يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى طيبة وتيوباني wọ́n lè sọ pé oògùn ló ní tó dájú iṣẹ́ Ọlọ́run mà ló sọ wá dẹni àléébà lójú ọ̀tá wa àléébà lójú ọ̀tá wa bàbá ní máa dùn lálùfáà wa àwọn lọ́ba yẹn kan kọ́ wa ní kéwú ọkọ wa ní kéwù wọn ṣàdúrà sí i ládùúgbò àwọn bá gbà lórí wa ládùúgbò àwọn bá gbà lórí wa àwa ń dúpẹ́ kádàrá rẹ̀ tó kọ sínú ayé wa ṣìkẹ̀ṣìkẹ̀ fún bàbá ní máa tẹ̀jẹ́ sábàbí tàbí ṣoríire ṣìkẹ̀ṣìkẹ̀ fún bàbá ní máa tàṣe sábàbí tàbí ṣoríire. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أدوكو لسيو دولون أترى لكم كاتب فان شجر النبي محمد صلى الله عليه وسلم ìkí ọlọ́run kó máa bá ànábì àti àwọn ará ilé rẹ̀ tán sàhábà rẹ̀ àti gbogbo mùsùlùmí ní àpapọ̀. Àmín. Ní àkọ́kọ́ kí a mú bínú wípé ọpẹ́ kìí sí pọ́pẹ́ díẹ̀ ọpẹ́ púpọ̀ torí pé al-muslimuna ala shurutihim àwọn mùsùlùmí a máa ń wà lórí àdéhùn tí a bá jù ṣe nǹkan kan lọ sáré jáwá lọ́wọ́ tó fọ́ kátọ́wá kódà mo fi àwọn yòókù síbi tí a ti ń yanjú ọ̀rọ̀ yẹn lọ́wọ́ ni mo fi ń rọ́ọ̀ṣì bọ̀ so ká má bínú torí tọ́lọ́ ọlọ́run yóò sálẹ̀kún àánú rẹ̀ lórí ẹnì kọ̀ọ̀kan wa yóò gbọ́ wà láàyè nílé ayé bí àtijọ́ gbé dàbí kìámà gbogbo ìta ń sí náà ọlọ́run ó jẹ́ ká bá níbi tí ó gbé ní èrè la hawla wala quwwata illa billahil azim torí àsìkò wa tí ó ti lọ gbogbo àwọn tí kíkí tọ́ sí ọlọ́run bá ní kí wọn ní ọ̀rọ̀ tí mo sọ pé a máa bọ́ sí lónìí ó ní ọ̀rọ̀ Uthman ibn Affan radiyallahu anhu nítorí pé fìtínà tí ó wà nílẹ̀ àwọn àdánwò tí àwọn èèyàn ń sórí ikú látara àdánwò yẹn lórí ọ̀rọ̀ Uthman ní fìtínà yẹn ti bẹ̀rẹ̀ àwọn èkó táwọn èèyàn fẹ́ máa bú àwọn sàhábà tàbí tí ń bú àwọn sàbí àwọn ìgbésẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láti pípa Usman ibn Affan àti tí wọ́n ń ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà tí fìtínà wà dáwọ́ dúró títàlíkì àmọ́ ọlọ́run ètò torí pé ta bá rántí nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ níbi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn mo sọ fún wa pé ànábì ní mò ń wo fìtínà báyìí Sallallahu alaihi wasallam. lórí
tí ń jábọ́ lórí òrùlé ẹnì kọ̀ọ̀kan yín sábé bí ẹ̀kì kan òjò sẹ́yìn bójò bá ń jábọ́ ìtọ́wọ́ kọ́ bọ́lẹ̀ bí ọmọ tẹ̀lé bí ṣe ń tẹ̀léra wọn nù orí pánù yín ní dà sí rẹ̀. a sọ fún wa pé ẹni tó pa Umar ibn al-Khattab radiyallahu anhu òun ń pè ní Abu Lu'lu'a al-Majusi kèfèrí ní kìí ṣe mùsùlùmí. Fìtínà tí Umaru ọsẹpẹrẹ nígbàtí Umaru kú aṣọ bí ìgbà tí wọ́n gún aṣọ àsọlẹ̀ tó sọ fún wa pé kí wọ́n ṣe ọyàn èèyàn mẹ́fà ẹ̀yin mùsùlùmí ẹ̀yin mẹ́fẹ̀ẹ̀fà àárín yìí ní kẹ́ẹ̀tì mọ́ tí ó bá jẹ́ adarí ẹnu padà kò lórí Uthman ibn Affan radiyallahu anhu. Ìwọ̀n bá àsìkò tó kù méjìlá àbàkó papọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n àmú ẹyọ kan àwọn parí bí wo kódà mo fẹ́ bẹ̀wà ká dé àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ẹ̀ dáadáa torí pé nígbàtí a bá fẹ́ sọ bí Usman ṣe jáde láyé ó padà rí fà sáwọn ìparí bíríbí tó kó nínú Islam tó fi ń wò pé ṣé mo sì lẹ́tọ̀ọ́ sí ilé radiyallahu anhu. Kìí sí ìtàgbésí ayé Usman ibn Affan la fẹ́ sọ ṣùgbọ́n àti mọ̀ yìí pé òun ni nọ́mbà 3 kí n kan sọ méjì nínú ọlá tí Usman ibn Affan tàbí nínú àsọ̀rẹ̀ tánàbí sallallahu alaihi wasallam tó sọ nípa Usman ẹjẹ́ sọ yọ kan nínú hadith Abi Musa al-Ash'ari radiyallahu anhu kọ́nà bá ní yọ́nà sí Abu Musa Imam Bukhari gbà wá Muslim gbà wá Abu Musa ní òun láníyàn pé lónìí yóò ọ̀dọ̀ ànábì ni máa gbé súlẹ̀ ibi ànábì bá ń lọ ni máa lọ ẹwà wọn sàhábà òní mọ́ dẹ́díkétì òní ní fánàbí látàárọ̀ tí ìdálẹ̀ òun wá ń sálùwàlá ọmọ ìyá àwọn náà ń sálùwàlá òun pàyà lọ́la tó ń pé èmi ti lọ ọmọ ìyá náà ló òmùrùkú òun náà láníyàn pé wọ́n wà bá lọ́dọ̀ ànábì káwọn ọkàn tí ẹ̀ máa nájú pé lọ́dọ̀ ànábì mo fẹ́ wà látàárọ̀ dálẹ̀ lónìí ìgbà tó ń délé òun ọ̀bá nàbí wọ́n náà nàbí wà nínú ọgbà kan pé ìbẹ̀mẹ̀ nígbà tó wọ́n débẹ̀ kankankanbẹ̀ tí a ń pè ní bírù àríṣ òun wọnú oko yẹn òun rí ànábì tó jókòó sí tí a pé etí kàga báyìí kàga ó ní ihò ànábì wá jókòó ó wá na ẹsẹ̀ rẹ̀ méjèèjì nígbà tí ẹ jókòó tó kẹsẹ̀ sí náà kàga yẹn gẹ́gẹ́ òun sálámà sánàbí ànábì dáhùn òun wá ní ó tẹ̀ sí dábà bóyá bí tánàbí ti fẹ́ máa nẹjú lónìí iná wẹ̀ ó ní mo wá sọ́ra mi di bàwọ́ fánàbí security mo wá lẹ́nu ọ̀nà géètì ibi téèyàn ọba wọnú ọgbà mo wá lọ dúró ẹ̀rọ pé lónìí mo wulẹ̀ sí lánàbí mo fẹ́ bá lógbàdélẹ̀ mo wá sọ́ra mi di chief security ànàbí anybody ò lè wọnú bí wá èmi ní ọ̀kọ́ rí ọwá dúró lẹ́nu ọ̀nà ó ní kò pẹ́ òǹkàrí tí ẹnìkan ń mi ilẹ̀kùn ò bá níta ní olórí Abubakar olóní tó ń jọ wa bí wọn kọ́ lọ sí fánàbí náà tó bá ní jọ wọlé olóńdọ́dá nàbí pé Abubakar wà lẹ́nu ọ̀nà olóòfẹ́ wọlé wọn lánàá bí sọ yí pé jí ó wọlé idhan lahu wa bashirhu bil janna bó ṣe fẹ́ wọlé o fún láyè kọ́ wọlé kọ́ wá bá wọn fún ní rò pé mo ní ọmọ àlìjẹ́nnà ní tó bá kú Abu Musa al-Ash'ari wá ní Abubakar lọ ọlọ jókòó lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún Ànábì sallallahu alaihi wasallam òun náà kásẹ̀ rẹ̀ sínú kàgábà Ànábì sí jókòó gẹ́lẹ́ ọkà sókè Abu Musa al-Ash'ari wá ní òun wá ń rò lẹ́mìí pé ha ọmọ ìyá mi ti ń sàlọ̀ àlà lọ́nà ilé kóun náà sì máa bọ̀ ní ìsìn kánàbí òní kí mi náà fún ní rò dáadáa báyìí kóun náà gbà wà ní Jánnà àmàlù àlọ́ sì ti ń sínú lé ní ìsìn tí ò lè máa bọ̀ kóun náà wá forí kó jábí oríire sẹ́mọ̀ kí ayé sì sáyé fọ́ọ̀nù débi pé yóò pèpè ọ̀wá dìde oníkọ̀pọ̀ sígbà náà òun bá tó rí tẹ́nìkan tó ń mílẹ̀kùn tánu ọwá ní Umaru ìwọ náà dò òun
bá lọ bá ànábì pé Umaru náà tó ń gbàdá ànábì ní ọwọlé kọ́ ọba ń fún òdò pé yọ wà lìjẹ̀ náà onímọ̀rù náà tó lọ òun jókòó lẹ́gbẹ̀ẹ́ àlàáfíà sẹ́rí nínú èdè Lárúbáwá yẹmínú ọ̀tún ni ṣìmáàlù ní òsì ṣùgbọ́n Lárúbáwá yìí wá sábà lò ní ṣìmáàlù wọ́n máa ń lò ní yàsáà láti bí ìrọ̀rùn tó ló jẹ́ pé àwọn pé kíníkà ní tàfà ulù kíyàn máa lérò dáadáa ọ̀dọ̀ wá ń sálẹ̀ bí ìsàlẹ̀ òsì so ẹni pé àwọn ará abẹ náà wọ́n ya yí wọ́n pẹ̀lú àwọn nísàlẹ̀ ìsàlẹ̀ ọ̀rọ̀ so tàfà ulù so Umaru náà jókòó fi yàsáàrí Ànábì sallallahu alaihi wasallam ó jókòó bẹ́ẹ̀ ó náà tó ká ẹsẹ̀ bá nàbí sí ká ṣùgbọ́n kò sáàyè kankan mọ́ ní tẹ́ọ̀kì ihò gaga kò lè sáàyè kankan mọ́ ó ní ohun tó rẹ̀ nìkan tí ń mílẹ̀kùn ta ní ọba ní Uthman ibn Affan òní wọ́n náà dúró jẹ́nàbọ̀ ọgbàyọ̀ndá Ànábì bá ní jẹ́ ọ wọlé wa bashiru bil janna ma abaliwa tusibu bá ń sọ fún pé yọ́ wà lè jẹ́ náà ṣùgbọ́n àdáwò lákọ̀ọ́kàn ibi tí mo lọ ẹni pé gbogbo àwọn ìwà Ànábì ọ̀dá akọ àdánwò so Ànábì wa ni máa àbáliwá tó sí ìwò Usman ọmọ àlìjẹ́ náà ní ṣùgbọ́n àdánwò lákan Usman ibn Affan radiyallahu anhu lábí sọ máa kí gbogbo tí ń ṣẹlẹ̀ jíjìnà sádìísì àwọn ẹni àwọn àfáà ìrọwọ́ ọ̀sàlẹ̀ wá ń bí àbáwọn àwọn tí wọ́n bá fẹ́ dá ẹ̀sìn rú tó bá ti lè lọ mú mẹ́ẹ̀mà níbi Qur'an àti súnnà ní hadithi tó bá ti lọ mú mẹ́ẹ̀mà bẹ́ẹ̀ wà sísọ wà síse ìbẹ̀nú àwọn tírà àfẹ́ẹ̀sìn tí wọ́n sọ ìtàn tó jẹ́ pé àwọn àtàtàwọn ẹni sọ wà ń bẹ o ṣùgbọ́n àwọn àfọ́ òní ilmul jarh wa ta'dil àwọn tí wọ́n máa ń sá ìwé èèyàn àwọn ọ́dítọ̀ kéwú ìmọ̀ àdíìsì ni ìmọ̀ mustalahul àdíìsì ni ọ́dítọ̀ kéwú àwọn tí wọ́n máa sọ pé ọ̀rọ̀ tẹ́ni sọ ó correct ìtàn kò correct wọ́n sọ̀rọ̀ lórí rẹ̀ abá nínú tíra àfáà súnà kọ̀ ló mẹ́ni wípé àfáà súnà náà ò lè ṣe mistake ìmí ìbẹ̀ tábà náà tíra àfáà Ibn Kathir àfáà súnà náà sí so ló jẹ́ pé àwọn àfáà oníbídí àtàwọn àfáà oníṣọkúsọ yìí tí a bá wá ń pariwo àmọ́ ní ọyá ẹjẹ́ lọ́nà tíra Ibn Qayyim wọn ò nífẹ̀ẹ́ Ibn Qayyim o but ìtàbúrúkú tí a sọ bóyá wọ́n rí kankan tí àwọn lérò bá méjì ní ìmọ̀ kọjẹ wípé ọ̀tọ̀ ní tẹ́ni yẹn sọ lẹ́fù ké ohun ògbé tọ́sọ méjì Lárúbáwá ọ̀tọ̀ ní tí a gbọ́yé ìkanu mẹ́ta ni ó lè jẹ́ lẹ́ẹ̀kejì ni pé wọ́n kẹfẹ́ twist ọ̀rọ̀ ọ̀tọ̀ ní kìí jẹ́ pé wọ́n gbọ́yé ṣùgbọ́n wọ́n fẹ́ twist ẹ̀sọ́ náà gòmí òdì méjì ìkẹta ni pé nǹkan yẹn wà bẹ́ẹ̀ tóòtọ́ but ṣé àwọn àáfàá súnà sẹ́rò pé wọ́n gbé àáfàá kankan nínú ẹ̀sìn sẹ́rò pé gbé sẹ́rí kọjá Kùránì àti súnà ni tàbá ń sọ̀rọ̀ wọn ni ṣe bá àáfàá yín náà lọ sọ báyìí bí èèyàn jẹ́ dẹ̀ lílù wọ́n sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyí tá àáfàá súnà lórí ni pé yu'rafu al-haqqu bil-haqqi la bir-rijal a máa mọ òdodo pẹ̀lú òdodo kìí ṣe personality ẹ̀ tó bá sọ̀rọ̀ láti máa mú òdodo kìí ṣe personality pé bàbá wa kìíní kan àwọn ṣẹ́kù wa wọ́n ti sọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ yí ọwọ́ o rárá o kò sí yìí Islam o ìgbà táwa ń sùn táwa ń sọ̀rọ̀ táwa ń ṣe tí máa ń bá àwọn oníwìrìdì fa ọ̀rọ̀ nígbà táwa lẹ́yìn ẹ̀sà òbí àwọn nǹkan pariwo English Ibrahim ní àsìkò ní ọ̀dà tí bí àfáà rẹ ni onímọ̀kú wọn náà kú àfáà tèmi náà sọ́ọ̀mù àfáà mi ànàbí bánàbí kọ owó náà wọ́n náà fọ́ búburú tèmi àkòdò mi tó ní pé ọ̀rọ̀ tó bá ti tọ́lọ́ mú tó bá tànàbí mú náà rọ́gbùn tèmi àmọ̀ fẹ́ tẹ̀lé kì í sóhun gẹ́gẹ́ torí kó ti bá tọ́lọ́ àti tànàbí mú ni mo fi tẹ̀lé so èmi àti ṣé Ibrahim yẹn ṣe àmàrárí mi gẹ́gẹ́ tó bá ní mo bú ṣéwù tèmi lànàbí ìní ṣéwù kankan jànàbí lọ àfáàlù súnlẹ̀ ní ṣéwù kan special tọ́wọ́ àròyìn pé alàlẹ́ àìní wàrà èyí tí kò lọ
tí ó correct inú tàn ó wà nínú tírà àbọ̀lọ́wọ́ Ibn Kathir in tí ó correct inú ọ̀rọ̀ ó wà nínú ẹjẹ́ mọ́yọ̀ kan wá inú àfáà súnà tó jẹ́ pé tó ọba ilé kó mọ̀ ìwọ́n tó bá jọ ń súnà tó ọba yọ ìmọ̀ Ibn Taymiyyah Ibn Qayyim kó nù mọ̀ rẹ kò sí nǹkan kan mọ́lẹ̀ àgbà àfáà wa ni wọ́n ok Ibn Taymiyyah wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn àwọn tá a máa ń rìkọ́dù ẹjá máa pa kìnìyàn kan ká máa fi sálẹ̀ǹtì wọ́n ní ṣe Muhammadu Rasulullah àbí wòlé nìyí níbo ní ti ń dóga ṣé kìí ṣe bí gan ní ti ń dó sá ó ti á ti bẹ́ẹ̀ ni kó wájú mi ní ṣe ń dó ọ̀dà ẹ̀wọ̀n òrí báwọn àjẹm ní plane kan gbà náà ṣé lẹ́yìn ní dó náà Ibn Taymiyyah wọ́n ní nínú ìntọ́lọ ń fún àwọn àlìúmà nàbí tí ò fún àwọn ànàbí Ọlọ́run kankan tó ti lọ nínú àwọn tó ti lọ ni pé àlùwàlà ṣíṣe wọ́n láwa nìkan la máa ń sàlùwàlà tẹ́wọ̀n kí ọ̀rọ̀ yẹn ó dùn létí ṣùgbọ́n wàlẹ̀ akọ́rọ̀ ń padà sí bàbá lẹ́nu yí pé kìí ṣe àlìúmà nàbí nìkan lọ́lọ́run fún lálùwàlà kí ló já kó padà tọ́rọ àti rádìísì so ìyẹn ọmọ túmọ̀ sí pé kọ̀sẹ́dà kan tó lè nímọ̀ tán àfáà wa ni wọ́n ṣùgbọ́n kọ̀ lọ àdíìsì wo bàbá náà kàdíìsì ṣùgbọ́n wọ́n lè márùn tí ń jọ wọ́n ń sọ̀rọ̀ táwọn kàwò pé nínú kọ̀sáìsù wúmà ànàbí òun làlùwàlà wà táàfin mọ̀ àwọn ìjọ ànàbí kí náà rí ànàbí náà lọ sọ̀rọ̀ Jurayj pé arákùnrin kan bẹ ànàbí náà lọ sọ̀tà ìtẹ́ńbẹ́nu Riyadus Salihin tánàbí ni arákùnrin kan bẹnu àwọn tó ti lọ sáájú mi ò ẹni Ọlọ́run ni wòlíì Ọlọ́run ni tọ́wá ní ìmọ̀ lọ sí ìjọsìn nínú igbó tí ìyá rẹ̀ pé nǹkan ìkà gbogbo láti máa tán tí kọ̀dáyà lò tí ń kírun lọ tí ìyá fi ṣépè fún pé kó tó jáde láyé Ọlọ́run ó fi àdánwò obìnrin kan tó fi di pé obìnrin kan wá parọ́ zìnà mọ́ tí àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n lọ bá nugbó tó wá pé obìnrin ní ìwọ̀lú fóun lóyún ìwọlé ọlọ́mọ nǹkan ìkà so kí náà nàbí ló ṣe nígbà tí wọ́n wọlé ìjọsìn rẹ̀ tán ó wá ní ẹ bá ń gbé ọmọ fàtàwà dọ́à ànàbí ni ọwá sálùwàlá ṣe jùrẹ́ jù sọmọ lẹ́yìn ànàbí ni nàrẹ́tì àwọn tó ti sáájú rẹ̀ lọ ànàbí ní bọ̀ sálùwàlá tán wá kírun rákà méjì ọwá ní ẹbá ń gbọ́mọ ọwá fọ́ọ̀rọ̀ ọmọ yẹn nípùn báyìí ọwá sánkù mọ́ ní àbúkà ọyá máa sọ̀rọ̀ táàmà bẹ́ẹ̀ Ọlọ́run sì fọmọ òjò lọ́rọ̀ sọ kí lànàbí ló ṣe fàtàwà dọ́à ọ sálùwàlá sẹ́tìgẹ́tì pọ́ìntì mi bẹ́ẹ̀ kí la sọ débẹ̀ òun ni pé àwọn ìtàn burúkú táwọn èèyàn ń sọ nínú tírà kò mí wípé ọkà nǹkan tí kí òun rẹ bá tọ́ náà dárìn ń tọ́ ọkà ọgbọ́dọ̀ lájọ tó fi jọ gbogbo ẹ̀ náà kìí ṣe pé ẹ̀sẹ̀ dálẹ̀ Oòduà ò tí ì rìndínlẹ̀ Yorùbá tí ẹ ti kó gbogbo tá à ń sọ ẹjọ́ ká mọ́ rò pé ẹ̀yin kí o tó kó bọ̀kan lórí tí ó tó fi máa sọnù so Usman ànábì ní fìtínà ọba radiyallahu anhu Uthman ibn Affan radiyallahu anhu ẹjẹ́ ń sọ àwọn parí bíríbí kí n sáré sọ àwọn pàbí 3 sí 4 tó fi jẹ́ pé ìtàn Ìsìláàmù kò sí òun lè yọ̀rọ̀ Usman kò mẹ́ àkọ́kọ́ nígbà tánàbí dé lu Mẹdínà sallallahu alaihi wasallam àwa mùsùlùmí jọ́nà a fèsì ìyà omi ó di páwọn èèyàn òrómi mu Yẹ̀húdí kan ní wá ń ta omi ó ní kàgá ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó ní ń ta omi fáwọn èèyàn ọwá gbóòlé lò Ànábì wá ń sọ pé ìjà rẹ̀ tó lè ra kàgá fún àwa mùsùlùmí táwọn tí mo kó wáyé tí wọ́n fi ní sọ́fà omi àwọn tó bìlọ́ǹgì sọ náà bí wọ́n ò rómi mọ́ kọ́lọ̀wọ́n ó sì fẹ́ ní lálìjẹ̀ náà torí ẹ ti lọ bá Yẹ̀húdí pé má ta omi máa fún alómi ní kíríkà kọ̀dáhùn Usmanu wá lọ bá nígbàtí Usmanu kó bá ń pé tánàbí sọ pé ẹ ń bára omi fún tó lè ra kànga fún Usmanu wá lọ bá Yẹ̀húdí pé só lè ta kànga ìfún mi Yẹ̀húdí ní òun lè ta ṣùgbọ́n háàfù rẹ̀ ló wọ́n ta àmọ́ ògá háàfù bíbò òun ti wò pé ìtírù Usmanu fi wá bá ń báyìí tí àwọn pé ẹ̀yin àgbàlagbà ní tálákátá bá jẹ ní fi máa ń lẹ́gbẹ́ rẹ̀
tí Usman fi wá bá olówó ní Usman, àwọn olówó sì máa ń dára wọn mọ̀ pé ní tó bá ti jẹmọ́rọ̀ owó àwọn èfi ìṣeré. Ó wò pé Usman náà fẹ́ máa fún mi yẹ ṣe business, òun náà fẹ́ gbẹnu sí. Òun ti wá wò pé kí n ta, ìwọ máa lò fújọ́ kan, èmi náà máa lò fújọ́ kejì, one day one rest. Usman bá ní ọ̀dà mo ti gbọ́ máa rà. Wọ́n wá ta ọmọ yẹn ní 12,000 dirham. Ẹ̀fà ló wùye tí ó jẹ̀dí ìsìn 12,000 dirham. Ọdún tó wá mẹ́fẹ́ gbówó lé, Usman wá ní gbà mo kó wọn fọ́. Usman wá lọ bá nàbí pé gbogbo àwọn mùsùlùmí tí lọ máa ra lọ́dọ̀ Yẹ̀húdí ìjọ kan ó ní kí wọ́n máa rà. Ìjọ kan bẹ tọ́jọ́ fẹ́ fún àwọn ọlọ́mọ pọnmi lọ́fẹ̀ẹ́. Ìjọ kejì Yẹ̀húdí yóò fẹ́ pé one day one rest. Yẹ̀húdí yẹn ti wò pé àwọn ọdọ máa ṣe competition títà. Ṣé nǹkan máa nàbí Adam tẹ́ bá fún ẹ ní free, àwọn náà hard dọ́ọ̀mù mọ́ lẹ́yìn. Wọ́n sọ di freedom. Yà free ilẹ̀ fún wa bọ̀ tó yẹ ká hard dọ́ọ̀mù mọ́. Ọmọ ànàbí Adam ti mọ̀ pèsè bọ́ọ̀lù láàrú mi, ẹja apọ̀tọ̀ lálẹ́. Ẹlòmíì gan fẹ́ ní tásínù jáàbù, ẹja ẹ̀rẹ̀ àrọ̀ pamọ́. So Yẹ̀húdí ọ̀wà àtàmọ̀. Ìjọ tí wọ́n wùlẹ̀ máa ta omi, nígbò ti jẹ́jọ́ ọ̀fẹ́, àwọn èèyàn ra omi, wọ́n wá ń pọnmi ọ̀fẹ́. So ìjọ kejì, kálukú náà mọ́ra pé ṣe bọ́dọ̀ tọ́lá àti pọ̀ntọ̀ lálẹ̀. Òun wà tàmà, wọ́n wá pé Usman fún rẹ̀ pé wá ara yòókù. Usman wá lọ ra yòókù. Wọ́n lọ sọ pé gbogbo Mùsùlùmí, mo fi ilẹ̀, mo fi ọgbà, kódà Allah Akbar, Yẹ̀húdí ta ọ̀tà mọ́lé rẹ̀. Ọlọ́run fún mi ní àǹfààní kẹ́ o sí nínú tí àwọn alálàájì tí ẹ máa ń kó yẹn lọ bẹ̀ Mẹ́dínà. Ọgbà yẹn sì wà dísìn. Ní 2014, Ọlọ́run fi ẹnìkan sí sábàbí tí ẹni yẹn, kódà ó tó èèyàn mẹ́ta ní ọmọ lábúrò ti sọ pé òun àmọ́ bí tí tó wọ́n wá máa lọ pé ibẹ̀ ti bígbà tí yẹn lọ sí ibi IIT àbẹ̀wò náà wà pẹ̀tọ̀ náà kí lórúkọ rẹ̀ yẹ. So adébí kànga yẹn gẹ́gẹ́ báyìí. Àwọn èèyàn mọ̀ bí tí kànga yẹn wà torí tẹ́yẹ̀ bá ń lọ nù Mẹ́dínà wẹ́ẹ́ rí báyìí tí wọ́n kọ bírù Usman, kànga Usman wọ́n gbé sáà pọ́t. Inú ọgbà yẹn ti wá di nígbà tí ẹ gbin nǹkan lọ síbẹ̀ báyìí. Mo wọnú bẹ̀ gẹ́gẹ́ báyìí. Kódà fóònù mi ìgbà náà tí mo rìkọ́ọ̀dù sí kò tí sàyé pé ká máa stọ́ sórí kíní. Kànga yẹn Saudi ò tí ń jẹ ẹ̀kú òbó ṣe wà tí wọ́n ṣe tí ń jẹ lẹ́yìn 2014 ni. So lẹ́yìn gbẹ́gbẹ́ pọ́pí machine sí inú ó jẹ́ bá ilé Yẹ̀húdí yẹn gẹ́gẹ́ bá Yẹ̀húdí tó ta kíní ilé rẹ̀ inú owó rẹ̀ báyìí lọ́wọ́ ilé yẹn náà bẹ́ẹ̀. Ilé àtẹ́ntà àjọ lọ afọmi bọ́ta amúmi bẹ̀ kò special bí Yorùbá ìlú sí nílẹ̀nu kìí ṣe pé omi special pé so ṣùgbọ́n nínú oore tí ẹ bá tó ní ta ní oore rẹ̀ sì tó sẹ́kù tí sì tó ń lọ gbére Usman ibn Affan ni o torí ìtọ́rà ìjọ́nà tó lóun fílẹ̀ fọ́lọ́ kìí ṣe tẹ́nì kẹ́kẹ́ lè jogún lẹ́yìn ọ̀rẹ́ yìí igi ọ̀pẹ ń wù lẹ́gbẹ̀ẹ́ kànga ewu nísèso ó di pé ìjọba kan lọ ìjọba kan dé wọ́n ń ta èso dàbínú bẹ̀ wọ́n ń ṣe gbá wọ́n ń ṣe fowó lórúkọ Usman wọ́n padà fi ń ṣiṣẹ́ olóore kódà ọmọ Saudi kan sọ fún mi pé hòtẹ́ẹ̀lì ńlá ni wọ́n forúkọ Usman kọ sí Saudi pé Usman ibn Affan tí wọ́n fi kọ́ látara ọgbà yẹn gbogbo tí ẹ sì rí bẹ̀ wọ́n tó fi ń ṣe sàárà lọ lórúkọ Usman ibn Affan níjọ́ náà owó ọmọ pé kí ọ padà wù lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ orí ńlá ó ṣe orí wọn ò sì tàbí sí. Ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan láti Usman ṣe sínú Islam ó ní ìgbà tí àwa mùsùlùmí tá a fẹ́ wọ Mẹ́kà padà tánàbí lẹ́yìn ìgbà tánàbí ti sá kúrò ní Mẹ́kà pẹ̀lú àwọn mùsùlùmí ànábì wà lálà pé òun wọ Mẹ́kà ọwọ́ Mẹ́kà ọya ẹ̀yin mùsùlùmí gá lọ mo ti lálà pé àwọn Mẹ́kà a lọ sí umra
inú bá mùsùlùmí ti dùn àwọn tí ẹ ti lékò nú lé wa tẹ́ ti lékò ní kíní kálukú so à ń lọ sí umra ni wọ́n kó oríṣiríṣi ẹ̀bùn tí wọ́n fẹ́ ẹran tí wọ́n pa nǹkan tí wọ́n ṣe àwọn ẹ̀bùn tí wọ́n fẹ́ fún Káàbà kálukú kó lọ́wọ́ wọ́n lọ wọ́n dá ìta ń pè ní Hudaybiya àwọn kèfèrí Mẹ́kà ti gbọ́ wọ́n ní wọ́n lọ stop wọn síbẹ̀ kí wọn ò gbọdọ̀ wọlé ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n tó ní pàṣípò ti lọ wọ́n wá dá wa dúró bẹ̀ àwa jagun àwa umra la fẹ́ ṣe síbẹ̀ rí awọ́sọ ìrọ́mù àsìbá gbogbo àwọn márùn Usman gbogbo sábẹ́ ní ẹ̀pọ̀ mẹ́ ẹ̀dùn mẹ́ àwọn kèfèrí wá rán èèyàn wá wọ́n rán oríṣiríṣi èèyàn wá pé ẹ lọ máa bí ẹlẹ́rìí ẹ wọnú sáfù wa ìmí ìdé ọ̀tẹ̀lẹ̀ basubasu inú wọn ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n yín sọ̀rọ̀ ẹnìkan iyún tí ẹ̀ òun náà máa lọ sọ fún wọn wọ́n ń pè ní Urwatu ibn Mas'ud ó ní ẹwù ẹjẹ́ ń lọ fúnra rẹ̀ ló fara ẹ̀ka lẹ̀ pé tí má ti rẹ́ nìkan lọ tó bá dé padà ó lè mú information mi wá ó lè ṣe ká wọ́n tó yan yá ta ló tó fẹ́ lọ ibi tí a pàgọ́ sí o kìí ṣe jẹ́ kàkìí ṣe jẹ́ méjì ọ̀hán sàkísà wà bẹ́ẹ̀ débi pé inú ń bí Umar ibn al-Khattab ànábì nínú òru wa àwọn afẹ́ sí àṣọpá afẹ́ wọnú ìlú padà káta wá fún Káàbà ká ṣe umra ká sàbà àti mọ́ríwà ká máa lọ Mádínà kó tó náà lé wọlé ànábì ní Umaru fara ìbalẹ̀ àwọn ajagun nígbà tí èèyàn ń bọ̀ bàdẹ̀ tí wọ́n á dá lọ sí lálùpàá ìwòrò lọ sífẹ̀ wá wọ́n á rán èèyàn lọ kí ní afẹ́ sí Urwatu ibn Mas'ud yẹn òun wá lọ òun ló làákàì kọ̀ wá lọ àárín àwọn mùsùlùmí ó wá lọ gọ́bì kan ó wá ń stọ́dì ìsáàfù wọn yẹn nígbà stọ́dì gbogbo ẹ̀ ó wá padà ó ní ẹwà bí sẹ́fẹ́ jẹ́ kí n sọ fún yín wà fádùtù alálìmọ̀lúkì ó ní mo ti rìn láyé mo ti dé bí gbogbo ọ̀dọ̀ àwọn ọba ayé mọ̀dọ́dọ̀ ọba Róòmù mọ̀dọ́dọ̀ ọba Kísírọ́ wallahi ó ní tí ìrí ọba ayé kan táwọn èèyàn pánlé tó bá wọn sàbẹ́ sí ń pànà bí lé o ó lè mi ọ̀bẹ láàrin wọn mọ́ kọ́ fẹ́ lọ stọ́dì pé ẹni tá aláàfẹ́ mọ́ bájà ìsáà lérí mú tó jẹ́ pé àwa mùsùlùmí àwọn ẹ̀kọ́ kan bẹ tó nù wá pẹ̀lú àwọn olórí wa tá bá apply ẹ̀kọ́ yẹ wà lẹ́ ọ̀tá gan mọ̀ bẹ̀rù wa tó bá ti yẹ pẹ́rẹ́ nǹkan rẹ ìyàwó tí ń fọwọ́ sórí fọ́kọ pé ṣe gbádùn níwájú ìta so tí àwọn ìpítọ́ bá tẹ̀tún jẹ́nu aṣòlè sọ pé but wájú ìta tí àwọn ti jára nǹkan ọkọ̀ ní sí gbogbo èèyàn pé wọ́n táwọn pé ẹwù àbúníbọ̀ abẹ́jọ ó ní sẹ́lẹ̀ ó ń gá àwọn òbí dá ó ti mọ̀ pé tó bá ti dé sóun báyìí wèrè ní mẹ́lábẹ̀ jáàbù ẹ̀dàkùn ṣé iyì dà lára ọkọ̀ mọ́ ó lè kí n sọ fún yí àwọn tí mo rí ní ó ní wallahi idha takallama fihim tánàbí bá ń sọ̀rọ̀ láàrin wọn mọ́ gọ́nà gbókẹ́ ni wọ́n stọ́dì rẹ̀ tí bá ń sọ̀rọ̀ báyìí khafadu aswatahum gbogbo wọn dákẹ́ lọ ní rọ́rọ́rọ́ báyìí wa lam yahiddu ilayhi an-nadhar ẹni kẹ́kẹ́ ojú rẹ̀ báyìí kálukú àmọ́ wulẹ̀ ó ní mọ́ ọkọ̀ délé yìí wa idha amarahum tó bá pàṣẹ báyìí tọ́kẹ̀ sọ pé wọ́n ti rọ́ níbẹ̀ kirikirikirikirikiri wọ́n pàṣẹ ní ibùtádàrú amúrọ̀hú ó ní wa idha tawadda'a tánàbí bá ń sàlùwàlá káàdù yẹ̀kítẹ́tì lúnà aláwàdú ìhì omi àlùwàlá rẹ̀ kalẹ̀ wọ́n máa ń fẹ́ para wọn lórí omi àlùwàlá rẹ̀ ànàbí nìkan làwọn sàbí sí fún torí gbogbo tí ń bẹ lára ànàbí káàkiri kílẹ̀ àbẹ̀rún ṣìfáàwù lọ́lọ́run sí gbogbo tí ń bẹ lára ànàbí pàtà ìwòsàn ni tó ń ti bẹ́ àyẹ̀sàn sí so náà so tẹ́lẹ̀lẹ́mí ilẹ̀ ti ló ń làwọn séwù kẹ́kà táwọn èèyàn fi ń pẹ́ omi àlùwàlá wọn mu omi àlùwàlá ànàbí yẹn kalẹ̀ o sẹ́yìn gbọ́ báyìí omi àlùwàlá ànàbí ìkẹlẹ̀ àwọn sàbí òdìjọ́ kalẹ̀ ẹjọ́ mọ̀ tẹ́wọ́ sí bí ṣe ń dọ́wọ́ wọn mọ̀ fi rárá kódà kìí sómi àlùwàlá rẹ̀ ọkùnrin ní kódà tó bá fakun báyìí ikùn rẹ̀ ìlà wákan àti fi yaddi rajulin minhum orí ọwọ́ ẹnìkan báyìí nìkan yọ bọ̀lé bí ṣe ń bọ́ nílẹ̀ yọ mọ̀ fi rárá ni lójú ẹsẹ̀ bó tutọ́ báyìí orí ọwọ́ wọn ni tí wọ́n mọ̀ fi rárá kódà irun ànàbí tánàbí báyìí tó bá yarun tí irun bá kálẹ̀ àwọn sọ̀hábà máa mú wọ́n lọ fi sínú kríìmù wọn tí wọ́n máa fi para torí gbogbo nǹkan ara rẹ̀ pàtà ṣìfáàrù ni ìwòsàn ní gbogbo nǹkan ara rẹ̀ ó nìkan lọ́lọ́run sì sí bá wọn tó ń ti bẹ́ẹ̀ ẹ̀tọ́ lọ́wọ́ sí gbogbo nǹkan ara rẹ̀ ní ìwòsàn òun gẹ́gẹ́ wá sáìsàn
ìrùkọ́ get analysis bí ká máa clear ń tá a bá ń sọ torí kì í ṣe páwọn séwù náà orí nǹkan kà táwọn èèyàn fi ń jẹtọ́ wọn. Ìgbà táwọn nàbí kú tán Abubakar ń sálùwàlà omi àlùwàlà Abubakar ń lọ nílẹ̀ ẹ̀lẹ̀ sàbí kankan ọ̀tẹ́rí sí o. Umaru ṣe tiẹ̀ ó tutọ́ ìtọ́ rẹ̀ bọ́ọ̀lẹ̀ o. Téèyàn bá ní àwọn sàbí náà ń jẹtọ́ ànàbí tó bá lọ jẹtọ́ séwù tó kárùn wàhálà rẹ ló ṣe rẹ ni o. Abubakar tutọ́ ìtọ́ rẹ̀ bọ́ọ̀lẹ̀ jẹ́jẹ́ Umaru tutọ́ ìtọ́ rẹ̀ bọ́ọ̀lẹ̀ so akùnrin sàṣọ́bà ẹ wo ẹja afẹ́lẹ́ ilẹ̀ àwọn ilé ilé kú torí ẹ̀ nígbà wá ọ̀rọ̀sán lọ ànàbíbá ní ọdá náà ìwà haraj ọya ìwọ wá lọ wọ́n náà bá wá lọ sọ fún ẹ pé àwà ajá agbó afẹ́sẹ̀ umra ní kódà àkọ́dà àkọ́bẹ̀ lọ́wọ́ àrásùbá lọ nígbò dé rẹ̀ àwọn kèfèrí bá múlẹ̀ pé ìwọ ẹ̀dẹ́ ìwọ ní ara wa wọ́n bá dé ọlọ́run sáà padà láà wọ́n pátá díẹ̀ lòkù kò sì sáwánù sọ́dọ̀ ànàbí bá ní ọlọ́run lọ́jọ́ bí ó ànàbí bá ní òkè Umaru ìwọ ni màá rán lọ báyìí Umaru ní ànàbí dákùn mọ́ràn mi lọ ànàbí ní kí ló dé ó ní ìtò kọsẹ́ o ṣùgbọ́n mọ́ràn mi lọ ó ní wallahi mo fọlọ́ọ̀sẹ̀ lẹ́rìí kọ sẹ́ni kankan náà wọn tó lè kọ fún mi àfẹ́ntí ọba kú lókù ìwọ ló sì láwọn ajagbé kí n má bà wá sí ọ kò sí ẹnì kankan tó lè kọ fún mi ìjọ dáa ni pé Kùrẹ́ṣì gẹ́gẹ́ mọ̀ káwọn ò lè tákù mi sọmọ káàjọ gbé ní àṣìjọ kó rí jẹ́ ń tọ́ka rẹ̀ sẹ́ tó lóore jù mí lọ tó dẹ̀ níyì láàrin wọn tó sì mọ̀rọ̀ tútù sọ ànábì níta ni ó ní Usman ibn Affan radiyallahu anhu ànábì ní Usman ọya wa lọ ìjọ náà bígbà tí yẹn fẹ́mi ara èèyàn lẹ́nu ta ní ẹ lè sọ bẹ́ẹ̀ fún tó lè sí tí wọ́n ti mẹ́rin nǹkan tó jẹ́ pé orí lọ́là Usman wà láàrin bóyá lọ lè ní ó dé àbíkó kù àwọn tí wọ́n fẹ̀mí wọ́n lẹ̀ bá lẹ́ nìkan mú Usman wà lọ kọ̀kọ́ sí sànàbí lẹ́nu nígbàtí Usman débẹ̀ àwọn kèfèrí Mákà wọ́n gbà lálejò ọsọ tí ọsọ wọn lọ kárí lẹ máa bọ̀ ilé Ọlọ́run ọya wá tàwáfù ìwọ tàwáfù afọ́ ọláyà àti tàwáfù Usman ní èmi kí n tàwáfù tánàbí ọ tàwáfù ànàbí ní kó wá bọ̀ òun ní ọ̀sáájú tí gbogbo wọ́n wà máa tàwáfù lẹ́yìn rẹ̀ ilé sí wọ́n ní okóbá rẹ̀ o bí wọ́n ti di Usman malẹ́nu ìrò wá kánàbí níbi tọ́wà yìí pé sí bá ti ní ẹmọ́ tó ráyẹ̀ lọ wọ́n ti pa Usman ànàbí ní tọ́wọ́ wá rí báun tàbá láàjagun àwọ̀ àjagun báyìí wọ́n pa Usman ibn Affan ànàbí wa ní kálukú yìí ẹ wá bá mi sàdéhùn báyìí káwá ṣe báyà káwá múlẹ̀ lórí pé à ń lọ kú tí ẹ máa fi pa Usman ibn Affan ọ̀rọ̀ ti tán ànàbí ní ọwọ́ tèmi ní ọwọ́ Usman ibn Affan ní mo bá mú ọwọ́ rẹ̀ òun náà ń ṣe báyà gbogbo àwọn ọmọ rù kálukú dáwọ́jọ ọya àlọ́jà kó tó wá di wípé Usman wá dé kálukú ti ṣe bẹ́ẹ̀ àtàn lọ́lọ́run fi ń sọ pé laqad radiyallahu anil mu'minina idh yubayyi'unaka tahta ash-shajara Ọlọ́run ní èmi Ọlọ́run mú ti yọ́nú sí gbogbo àwọn mùmìnì bẹ́ẹ̀ ní ìsìn mọ́tò sí gbogbo àwọn mùmìnì àwọn sàábé gbogbo àwọn sàábé tí ẹ wà ń bẹ́ẹ̀ tí ẹ bọ́ wà nẹ́bí ṣe bẹ́ẹ̀ èmi Ọlọ́run ti yọ́nú sí ẹ gbogbo tí ẹ jagun mọ́ ládàá pé ọlọ́ jagun ti wà lẹ̀ bí ò tí ẹ dọ̀tẹ̀ mọ́ àfàìmọ́kù wọn làfàìmọ́ wà lìjẹ̀ náà gbogbo àwọn tí ẹ gbọ́wọ́ lórí ọwọ́ wà nẹ́bí ẹ wá wò Anas ibn Malik ní ọwọ́ wo lọ́wọ́ lórí tọwọ́ Usmanu jọ́nà tánàbí sọ pé ọwọ́ ti Usmanu ni ṣé kò lórí 1000 owó àwọn ìkú lọ ànàbí lọ bá Usmanu sí bẹ́yà àti ẹ̀ pé mo tó bá Usmanu gan tí ẹni ẹ ti pa mo tó bá sí bẹ́yà àti ẹ̀ pé àjọ ń lọ jagun ni àṣekí Usmanu náà tó lè bá wà náà ọmọ àlìjẹ́ náà ipò kẹta nínú àwọn apá tí Usmanu kó nínú ẹ̀sìn a ń pè ogun kan ní Jayshul Usra ogun ńlá ni
ànábì wá nídìí owó pé a nídìí owó kí la fẹ́ ṣe, àwọn ará Róòmù àwọn ará Fárísì wọ́n ti fẹ́ kógun wá. Usman ibn Affan ó sì wọlé wá bá ànábì, ó wá fún ànábì ní 1,000 dinar. Nígbà tí èèyàn bá léyìn bí 1 billion naira lẹ̀ ó ní ànábì. Ó ní kèétán ó ń sí Ọlọ́run, mo ti kó ẹṣin ràkúnmí nǹkan gùn 3,000 kalẹ̀, 300 táàfi sí nǹkan gùn 300 ràkúnmí. Táà bá mọ̀ fálù ká ẹjá wo fálù ràkúnmí láyé ìsìn. Bàbá ràkúnmí ẹyọ kan tèlò báyìí sàn. Bàtà ń pa ràkúnmí ní 1.5 million. Ok. Kékeré ràkúnmí jẹ́ 1.5 million. No, nígbà tá ń pa ràkúnmí ká sọ pé 2 million. 2 million times 300. Ìlọ́rùn 600 million. Ó ní owó nǹkan àgbọ̀n tó kólẹ̀. Lẹ́yìn ìgbà tó ti ná 1 billion naira ní owó gangan pé owó ní. Ànábì wá ní kò sí tí Usmanu lè ṣe mọ́lẹ́yìn òní tí ó nílá wájú Ọlọ́run. Ànábì wílẹ̀ mẹ́ta. Gbogbo tí Usmanu yọ máa ṣe láyé kò lè kànira mọ́ wájú Ọlọ́run. Lọ́nà àbí owó tó tó báyìí. Sẹ́ni tánàbí sọ bá ń fún làwọn kan ń bú. Ní Usman ibn Affan radiyallahu anhu. Inú parí biribi tí Usman kó, iṣẹ́ tí ẹ bẹ̀rẹ̀ láyé Umar, aláyé Abubakri, kíkó Al-Qur'ani jọ mọ́sọ́. Abubakri ò rí parí, Umaru náà ò rí parí fún ọdún 10. Usman lórí Kùránì tá ń lò lónìí, orí rẹ̀ ní pírójẹ́ẹ̀tì yẹn ti parí tí wọ́n kó jọ ní ẹfí máa ń sọ yí pé bí hati Usmani. Òun lọ́lọ́ ní kí pírójẹ́ẹ̀tì yẹn parí lórí ẹ̀. Aṣọ díẹ̀ nípasẹ̀ tí Usman ṣe sínú Islam. Kàga bí Rúrúmà ń bẹ dì sí. Quran ń bẹ tí tá yóò fi parẹ́. Usman wá bọ́ sórí oyè. Radiyallahu anhu. Fìtínẹ̀ tí ẹ wá gbé kò lójú torí pé láyé Umar, òun ti sí ọ̀pọ̀lọpọ̀ ìlú. Tí a kí mọ́ sọ ní jẹjọ, Umar ti sí ọ̀pọ̀lọpọ̀ ìlú, àwọn ìlú ti di ìlú Islam. Àwọn ìlú yẹn ni wá fẹ́ àwọn kèfèrí, wọ́n fẹ́ retaliate padà. Pẹ̀lú pé ṣé Umar ti kú. Tí ẹ bá ní ẹ̀sì ìlú kan sí gbogbo ara bẹ̀ ló di Mùsùlùmí tán, yọ́ ṣẹ̀ká àwọn àrùkú èdè. Kálukú wá sára wọn jọ láti Ráàkì, láti Rám, láti Gbá, látàwó. Àdánwò táyé Umar, ọwọ́ kèfèrí ló ti wá. Àdánwò táyé Usman, ọwọ́ Mùsùlùmí tó gbá ẹni tó jẹ pé wọ́n yé ṣe Mùsùlùmí, ṣùgbọ́n wọ́n gbàsọ ẹ̀sìn wọ̀. Ṣé àwọn pé àbúrú làmọ̀jú sí kọ̀bá akírun, ọkà wà mọ́sálásí ni láti wá sí ti Umar. Àwọn ẹni tá ń sọ yìí, ẹni tó champion wọn oní ń pè ní Abdullahi ibn Sabai, Yehudi ni. Wọ́n wá wọnú Islam. Wọ́n ní focus. Wọ́n wá láti Ráàkì, wọ́n wá láti Rám, wọ́n ti wá parapọ̀ gbogbo wọn oríṣiríṣi lógò ni wọ́n gbé wá. Usman náà ti wá rí pàwọn aburú ìfẹ́ máa ṣẹlẹ̀. Ó fẹ́ dènà rẹ̀ láti máa gbé ogun dìde. Ṣùgbọ́n agbára Usman náà ká. Kí wá ní Abdullahi ibn Sabai bó ló sì bẹ̀rẹ̀ rẹ̀? Ẹni pé Abdullahi ibn Sabai, àhánà ti gbá Abdullahi ọmọ Sabai. Báwo ló sì bẹ̀rẹ̀ fìtínà rẹ̀? Kí ni lógò tó lò? Tọ́jà pé tẹ́lómi bá gbé ọ̀rọ̀ mi jáde, everybody ó gbà bàjẹ́. Pàtàkì jùlọ àwọn olóṣèlú tí a bá yin ìbọn òṣèlú báyìí. Ẹ wo àwọn ará Ọ̀ṣun nígbà Adeleke tó
lóun wọnú àkọ́dù. Ìjọ́ kejì orí social media sì ti dàrú, wọ́n sì ra jù pé wọ́n fẹ́ sí primary election náà àkọ́dù, kálukú sì jẹ́ lọ pòròpò. Kódà wọ́n sì ń kọ rìsọ́ọ̀tì tí ó exist jáde pé lágbájá ó mú 270 kìnnìkan, ilé ó mú 1000. Kánẹ́kì kó tó dìbọ́nkì ẹ̀ padà níjọ́ kẹta pé àwọn òrùsẹ́ parí lẹ́sẹ̀ kálukú ti pò pé well done, wọ́n ti rí káńtà. Nǹkan kan àwọn èèyàn fi ẹlòmí ọmọ pẹ̀pẹ̀ ní pé ẹ̀dàkùn mùsùlùmí máa ń tọ́jú àwa mùsùlùmí ewu ta fẹ́ ṣe torí ìsìláàmù náà ni ìyà ń jẹ́ ìsìláàmù láti bá àwọn sọ pé ìyà ń jẹ́ ìsìláàmù yóò láwọn lọ dáṣọ fún ìsìláàmù rí bọ̀ tó túnmọ̀ pé ní tó lè fi jẹ wá ni pé ẹ wo Buhari ọmọ Musa, ṣé ó Buhari ọmọ Musa ọ̀rọ̀ tí ẹ sọ ibi tí ò ti dáa ní ẹ ti sọ tí wọ́n pé àwọn tako mólúdì, ṣùgbọ́n wọ́n ní àwọn kan àmọ́ sọ pé à ń ṣe mólúdì ànàbí. Wọ́n ní ok ibi tá a dúró sí náà ní ìsìn kẹ́nìkan máa wọ́n ní ṣé ànàbí wọ́n ní ṣé màpá ànàbí lòdó jẹun ni wọ́n sì bá ànàbí Ọlọ́run ànàbí Àyùbá. Wọ́n tẹ́lẹ̀ kan bá lẹ pósítà ní ìsìtọ́wọ́ pé òun fẹ́ ṣe mólúdì ànàbí Àyùbá, wọ́n táwọn èèyàn bá dé dìpọ́sà kí àlùwé rè mélé mólúdì ànàbí Àyùbá. Wọ́n ní sì kèsà ànàbí Ọlọ́run. Wọ́n ní náà wà bí ìsìn kẹ́nìkan kan mọ̀ kọ́kọ́ sọ pé ẹbùn mi lówó ẹjọ́ nítorí ànàbí Àyùbá, wọ́n ní kálukú ò ní dáhùn. Ẹjọ́ nítorí ànàbí Musa ń sọ tọ́rọ pé torí ànàbí wa Muhammadu, wọ́n ní káwọn sọ́lọ̀ láàrin ọ̀sán, wọ́n ní ẹ̀ tó dùn jẹ náà nù. So Abúlẹ́bùn Sábàì ó ti máa ń tó lè jẹ àwọn èèyàn, ó ní bó ṣe bẹ̀rẹ̀ processing rẹ̀. Báwo ni wọ́n ṣe pa Usman? Sẹ́rí Usman ló mú wà lálọ́wọ́ torí ọ̀rọ̀ yẹn mú jù lọ́wọ́. Àwọn ìkẹ́kẹ́ bẹ́ tó jẹ pé sórí tẹ́ pọ̀ọ̀bà sí ń bẹ̀ sáà sọ́ra rẹ̀. Wallahi information láyé ọ̀rọ̀ Usman á clear rẹ̀ dáadáa jọ mẹ́jọ. Wallahi bí kú rẹ̀ ṣe bó ṣe wá kò gbọ́dọ̀ má mú jù lọ, kò gbọ́dọ̀ má mú àdánwò lọ́wọ́. Okay, ta ni ò ní sí ń bẹ̀? Àwọn sàbí gbogbo ọkọ̀ wà Mẹ́dínà wọ́n fọ́ káàkiri kó wọ́n àkọ̀dọ̀ gbà pé ok ohun wa president wa bóò ní ẹ̀sìn pa wọ́n ní tí àká ẹlú tí ó sì mẹ́gbọ́n pé bóò ní ẹ̀sìn pa náà pé tí ẹ̀kà wọlé wá lójijì ní wọ́n ní ara àwọn ènìyàn wà ní Mẹ́dínà ọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta ọ̀sẹ̀ kẹrin àjọ ń kírun ní mọ́sálásí wọ́n sàrédé pa Usman lójijì pé apọ̀ wọ́n ń kírun wọ́n wà báyìí tí wọ́n dẹ̀ dé gúrùpù ní o group of people ní òkè iṣẹ́ nìkan o tí ẹ̀rùn pé ẹni tí ó wà síbẹ̀ yà mọ́ ní òkè kíkẹ́ jẹ́ pẹ́ sí iṣẹ́ ẹ̀sìn mọ̀ wọn ẹ̀sìn tó ń kírun wọn níbẹ̀ ni kí lẹ wá wò sẹ́pẹ́jọ́ tẹnu wa jáde nù ajẹ́kọ́ ẹ̀mọ̀ sí. Kódà ó tó dé lẹ́bù kan tó Usman pé Usman ò lè ṣáájú kírun mọ́, Usman ò kú ṣáájú kírun mọ́. Wọ́n tó fún Usman ní house arrest, mọ́ jáde máa bẹ̀rẹ̀ ọkọ̀ jáde nínú yàrá ní kọ́ mọ́ wà. Ó tún lè ọjọ́ tẹ́ fún ní house arrest kó tó lọ pa. Àwọn náà sì ń kírun ní mosque. Abdulrahman ibn Auf ní sí ní ìdìran. Ali ibn Abi Talib sí ọwà ń bẹ̀. Abdullah ibn Abbas wà Mẹ́dínà. Àwọn àgbàgbà sàbí gbogbo àwọn àgbàsàbí. Abdullah ibn Abbas sí Mẹ́dínà tiẹ̀. Abdullah ibn Umar wà ń bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ sàbí ní wà Mẹ́dínà. Tí ẹ̀pẹ́ jí ò sí bẹ́ẹ̀ yàmọ́ wò pé ẹ tó ní fún ní house arrest. Pé mọ́ jáde wá ọ̀gbọ̀dọ̀ akírun máa sí máa. Òṣùwọ́n tó wá ń kírun náà lé. Kìkọ́ jẹ́ pé wọ́n tẹ̀ wá sí àpẹ́ tí ẹni tí wọ́n tẹ́ sáré pa àwọn yóò rà àmọ́ bó ṣe jẹ́ ní wọ́n fara balẹ̀ plan work gidi tí ẹ̀mọ̀ pé tí ò sí bẹ́ẹ̀. Tó bá jáwà náà ní dáṣà sọ ní pé ẹ̀ tẹ́rí kọ́nà wọ́n sàṣà ẹ jẹ́ sọ kíníkà fún yín. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ìbàbá wa tí ó ṣẹlẹ̀ sí kọ́nà kọ́ bá mójú kó láì fi wọn kọ́nà kọ́ bá forí díẹ̀ wàláhì wọ́n sì jihadi dáadáa nítorí Islam. Ẹ ń bá ma Ọmọwùmí kan náà tàbá ń bọ̀ láti Ọ̀rẹ́ Méjì ká tó dábẹ́ bíríjì Ọlọ́run ṣògo ilé epo kan bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti change ilé epo ní wọ́n ti sọ di OBS
ká tó kìí ṣe ilé epo tó wà lẹ́gbẹ̀ẹ́ bíríjì gẹ́gẹ́ ká tó dábẹ́ bíríjì Ọlọ́run ṣògo níbi katapila ilé epo tó wà ń bẹ̀ ilé ọ́fíìsì tó wà lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ ilé wa ni ilẹ̀ kan wà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ilé ọ́fíìsì ilẹ̀ yẹn àwa náà gbà ń bẹ̀ ní fíkánsì bá ní wọn kọ̀ lébẹ̀ ibẹ̀ là lè kí mọ́ nursery primary school ni wọ́n padà sí secondary wọn sí níbẹ̀ ilé tó wá wà lẹ́gbẹ̀ẹ́ dádì wa kan tí wọ́n ní àwọn ni mo fẹ́ sọ̀rọ̀ wọn àwọn ni máàmù but nípìnlẹ̀ àwọn ni wọ́n ta ilẹ̀ yẹn ọ̀nà pàǹtí wọn kan lọ ta lẹ́wọ̀n ẹni tó àǹtí wọn lónìí àwọn àtàǹtí wọn ní ẹjọ́ nílẹ̀ ilẹ̀ tó alọ́fíkànsì yẹn wọ́n wá tàfẹ́ lòmí àǹtí wọn lọ tàfẹ́ lòmí ẹlòmí tí wọ́n tà fún yẹn lòun wá lọ tà fáwọn oníchọ́ọ̀chì ilé tiwa ni bàbá tí mò ń sọ yìí ní ìmáàmù bàbá wa ni wọ́n àwọn chọ́ọ̀chì yẹn kàdé lásìkò December báyìí bí irú àsìkò báyìí that was 2002 lọ́rọ̀ tí mò ń sọ yìí ní ẹ bá dé láti bí December báyìí ní ẹ bá ń kó irinṣẹ́ náà wí ìkalẹ̀ lẹ́gbẹ̀ẹ́ express ẹni kí ló dé wọ́n láwọn chọ́ọ̀chì ti rà chọ́ọ̀chì bí ibò àkọ́jọ́ wọn dúró jọ náà kọjọ kó kọjọ kan adágúgbò ẹrù wọ́n sàn ń já wá àtọ̀nà èkó ní ẹ ti fẹ́ yá wá adágúgbò ẹrù káà ọ̀rọ̀ yẹn pọ̀ nígbà ọ̀yá àfá àkántí ẹ̀ tó lọ halẹ̀ mọ́ wọn bí tẹ́ ti dúró ẹni ẹ̀ náà ti jáde láyé ní ìsìn òun kàn lọ àárín wọn ó rí pé ń dúró àwọn bí pásọ̀ bí mélòó wọ́n kàn lọ àárín wọn bó ti lọ àárín wọn owó ojú wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan báyìí owó ojú wa wọ́n kàn kú iye pẹ́lẹ̀ lẹ́ni wọ́n kàn kú wájú wọn ni ní bá fà padà pé ìbò àṣàfẹ́ pé ẹwà gbára gbé yamúyamú chọ́ọ̀tì wá síbí bàbá wọn yẹn wá ní pẹ̀lú òkú Ọlọ́run wọ́n ní wọ́n wá bá wa di mẹ́ta sí mítìn èmi àti àfábìdí àtàfásírọ̀ wọ́n ní ẹ̀yin ni màá fásírì sí lọ́wọ́ wọ́n ní pẹ̀lú òkú Ọlọ́run wọn ò ní kọ́ bẹ́ẹ̀ a ní kí ló dé wọ́n ní àwọn rẹ̀ dì káwọn òfìrà àwọn sẹ̀sìn lórí ibẹ̀ ọ̀rọ̀ tí mo ń sọ ìwé tó bá gbọ́rọ̀ àwọn èèyàn fojú aláìdá wùwà ṣùgbọ́n wọn mọ̀ pé ìfirẹ nílẹ̀ fún ìsìláàmù ni wọ́n ní àwọn ọmọ táwọn wọ́n ní káwọ̀ lọ wá owó wá ẹni tó bá lè ra ilẹ̀ bá sí lọ bá lájí sàkíndé lẹ́nu ẹ̀dàkùn jihadi kan ti dé so alájí ni ẹmọ́ wọ̀rí àwọn sọ fáwọn àlè kímọ́ owó ti wà nílẹ̀ báyìí wọ́n ní èlò wọn tà á ní 500,000 gbà náà wọ́n ní ó ti wà nílẹ̀ so bàbá bá bí a ṣe gbé signboard bẹ́ẹ̀ nù pé this land is not for sale wọ́n sì fi nọ́mbà wọn bẹ̀ náà chọ́ọ̀chì yẹn lọ́bà di wàhálà nọ́mbà sọ fún wa pé wọ́n bá lọ pé àǹtí wọn wá àǹtí wọn tí tó nílẹ̀ so àǹtí wọn ẹgẹ́ kọ́ ló lè ìmáàmù lọ́tà fẹ́ nìkan gbà kan ẹni yẹn lọ́wọ́ àtà fún ẹni tó padà tà fún chọ́ọ̀chì àǹtí wọn ẹlẹ́yà sí ni àwọn àtàntí wọ́n ti jọ di báàkì àti wọn iná in fact kódà ní òpèrè ìjọ náà nígbà tí yẹn ń ṣe fíìmù ni ìmáàmù ní mo jí lẹ́tà ni èmi nìkan mo sáì èmi àtàntí mi láti jọ nílẹ̀ àǹtí mi tó sì ní ọ̀nsáàgùn sí láti ẹjọ́ ìkókọ́ márùn-ún tí ó sì rántí so làǹtí náà bá dé mẹ́sìn ó gbàjúgbò máa mú pé olórí ikú ọmọ ìyá náà ẹlẹ́ ànásìlá wọn náà ogun rẹ̀ já lónìí mọ́mù sáwọn rẹ̀ wọ́n mọ̀ wà gbí wọn abẹ́ kí súrì ní wá gbọ́n tọlọ́pàá gbogbo ẹgbùgbò wọn kò ká ìmọ̀mù náà tó ń ta lólè wà láì torí ìsìlámù sí wọ́n ní nípìnlẹ̀ lóòótọ́ lẹ́ẹ̀ká àti àwọn sáìn ṣùgbọ́n àwọn ti fún lówó rẹ̀ kò wulẹ̀ lédì nítorí pé nítorí ọba ti ṣe ní àti ti lọ kọ́lé ní sọ̀nà mọ́sífàlà àti wá ní ẹgbẹ́ jáde sígírẹ́tọ̀ èmi lọ́yẹ̀ kí n sáìsì kejì èmi ọ̀tá lẹ́tẹ̀ ní ogun rẹ̀ ti já òkè ní kẹ̀kẹ̀kẹ̀ ìmọ̀ máa ní àwọn ọ̀dàwó padà pé iye tẹ́ bá rà lásàáfíyanjú ọ̀rọ̀ ń gbà náà lọ́sàádì kékiní náà bá ní fẹ́kìlẹ̀ ṣe bẹ́ẹ̀ gbowó àṣẹ bóti ibẹ̀ lásì asáàrí pé jẹ́ǹtì sàwà ń bá wa àṣẹ ẹjẹ́ǹtì gẹ́gẹ́ àṣẹ ọ̀tọ̀ níye tí ẹjẹ́ǹtì pé ilẹ̀ fẹ́ tí obìnrin tó talẹ̀ ní ó ní 250 ló ń tà 500 ló síta obìnrin yẹn tó wá fún ní 50,000 250 wá bọ̀ orí ti náwó
azáàní kò sí wàhálà gbogbo owó ńláàsì láwọn àlékí wọn fi rálẹ̀ gbogbo àwọn tí ń bá pólísì ìjọ́nà lẹ́lùmí ní ẹwà àfà ẹwù mọ́ ó nìyẹn ọ̀rọ̀ àti bí 50 years lọ padà tútà sí rí ẹ̀dẹ̀ nírùngbọ̀n ẹ̀dẹ̀ ní kíníkà ìmọ̀mùsà sí ogun já ni ọ̀dà ẹ̀rẹ́kùn irú ọ̀rọ̀ eléyìn fẹ́ tó gbé lọ ta ní ọ̀yànjú rẹ̀ tí ẹ bá sọ lọ ṣe bá wàtà wà ń bẹ́ ní ìsìn àwọn ọ̀rọ̀ níbẹ̀ yóò so búkùn ló fi dé pé ìsìláàmù tó ní sáàfọ̀rọ̀ ọlọ́rọ̀ ọ̀lẹ̀ torí wọn ò ní bí ọ́ lérè ọ̀rọ̀ ọlọ́rọ̀ làlíkì àmọ́ ọ̀rọ̀ tara ti ẹni wọ́n bí ọ́ ẹni tí wọ́n wà ní bí ọ́ gan lọ wá ń dààmú lé lórí bẹ́ẹ̀ náà lẹ́yìn tí lọ ń dá sọ́rọ̀ àwọn sàbí sí yóò dàlíkì àmọ́ kọ́ lọ́wọ́ bí ọ́ lérè ọ̀rọ̀ Usmanu kó bí ọ́ lérè ọ̀rọ̀ Ali sí bí bàdá àti ìgbésí ayé ti ẹgangan lọ́wọ́ bí ọ́ lérè kí ló wá bí sí pẹ̀lú àwọn tó jẹ́ wípé Ọlọ́run lọ òsì láyé ń jọ náà níjọ́ tí gbogbo wà láì bẹ Ọlọ́run làwọ ọlọ́wọ́ rẹ kọ́ wá la ẹnu rẹ lásán kọ́ ọ má lè sọ ju dáadáa lọ ń pa wọn ọwá ní ọbẹ̀ jókòó tí di àlè ìlú wọn ibẹ̀ láwọn yẹn ti sọ orí ikú lára Álì tọ́ra wọn kan falẹ̀ gíṣẹ́ kan àkítí ògọ́ àti ẹ̀sìn gbogbo èèyàn mẹ́tẹ̀ sí bá ní ìwà ń bẹ̀ àti ẹ̀fí sẹ́lẹ̀mọ̀ Usman wallahi Álì Usman kankan gbogbo ẹni máa clear pẹ̀lú tẹ̀tọ́ fẹsẹ̀ múlẹ̀ tó yàtọ̀ sí dáadáa táwọn kan Álì ọmọ kẹ̀kẹ́ Álì sì gbìyànjú torí a gbọ́dọ̀ clear rẹ̀ ẹ lọ dì mọ́wọ́ ń fi pọ́ìntì kan tá a fi clear rẹ̀ tọ́lẹ́ lómi ń bẹ ìkan náà ni ọgbọ́ lọ pé wọ́n kàn ní ọmọ ẹ lọ gbogbo sàbí tó wà ní Mẹ́dínà pátá kò sí ẹnì kankan sẹ́rínù Islam tá a bá ti ló lórí àṣẹ rẹ̀ láṣẹ náàmù rẹ̀ ní náàmù láà rẹ̀ ní láà sàbí kankan ò lè gbígbèsè kankan lẹ́yìn Usman gbogbo wọn ni wá bá Usman wọ́n bá ṣe meeting àwọn tó wọlé ẹka sínú fún Usman lẹ́nì kankan yín ọgbọ̀rọ̀ dáhùn ẹ̀rí ń bẹ táwọn àfáà sọ tájú inú tí àfá ìgbò tó yá Álì tó ń gbé ọmọ rẹ̀ dìde ọmọ Abubakar ọmọ Umaru abúlẹ́bìn Umar ó tún ní ẹ̀yìn tẹ́ ẹjọ́dọ̀ nígbàtí ẹ̀ tó sàwọn yúùtù jọ ẹ tó lọ bá Usman níbi tí wọ́n sílé mama wọ́n tó lọ bá Usman tó sọ pé ìwọ Abdurrahman ọmọ Abubakar tí bàbá rẹ̀ fi jáde láyé kò sọ̀rọ̀ kí n yí padà nígbà ọjà lìfà tí bá ń bẹ láyé tó ń ṣe yí kò ní yọnu sí ìwọ bàbá rẹ̀ Umaru kí ni wàhálà yìí Ànábì ti sọ fún mi pé Ọlọ́run ó dé mi ládé ń jẹ khalifa àwọn èèyàn ó sì sọ pé kí n kú lórí ipò ó ní ìgbọ́dọ̀ kú ń bẹ wọn ó sì pa mí lórí rẹ̀ ni nígbà tí Ànábì ń sọ fún mi pé máa bẹ́lú wá tù sí ibùhù èyí tí mò ń sọ ni pé sọ́bùrọ̀n èmi náà fi sùúrù kojú rẹ̀ nígbà tí Ànábì sọ yí pé ń wà àlìjẹ náà pẹ̀lú àdánwò tọ́lọ́run fi kàn mí mo á sọ pé pẹ̀lú ògùn Ọlọ́run èmi kò fi sùúrù kojú rẹ̀ sẹ́mi tí mo sàdé nígbà tí Ànábì sọ yí pé máa bẹ́lú wá tù sí ibùhù pẹ̀lú àdánwò tọ́lọ́run fi kàn mí lórí oyè tí ń bá jẹ tí ń sì fi wà àlìjẹ náà tí mo ní sùúrù ni bí gbogbo yín dúró Ànábì tí lórí rẹ̀ wọ́n pa mí sí kẹ́ ẹ tó wá máa fẹ̀mí mùsùlùmí wéèsì tí mo ti mọ̀ pé bí gbogbo ilẹ̀ fẹ́ gbìjà mi wọ́n padà rí mi pa náà ó ti ní wọ́n pa mí ni ẹfẹ̀ kẹjẹ́ mi tèmi nìkan lọ kẹ́mi ẹlòmí ọmọ tó lọ pẹ̀lú mi tó bá jẹ pàwà ni ẹlòmí òní pàlẹ́ tí bá ti ẹ̀kú many people will die with me àwọn tá nọ pọ̀ nígbà tó lẹ́mí sọ fún tó wọ́n pa ni wọ́n mọ́ wá ní kẹ́ gbìjà wọ́n wùlẹ̀ ní ipa ó ti lórí oyè yìí náà wọ́n pa ní lórí inú wọ́n sì fi wà nìjẹ́ náà kí wá ní ti kódà the last one tàlì lọ Álì gẹ́gẹ́ ń bò tí ráyàn lọ Álì gẹ́gẹ́ wá lọ Álì wá sọ pé Usman a lè takasẹ̀ rẹ̀ ṣùgbọ́n láwàní tí mo wé èní mú kó lọ́dọ̀ rẹ̀ ọwà jù láwàní ilẹ̀ sí lọ́dọ̀ rẹ̀ káyé ó lè bá a mọ̀ pé àjàmbá rẹ̀ ẹ̀rí máa jẹ́ mi sọ́nà ọ̀dọ̀ mi ní láwàní rẹ̀ ọwà láwàní mi ọ̀dọ̀ rẹ̀ ní ọwà tí mo fi pọ̀ wípé àjàmbá rẹ̀ lọ́wọ́ ń bẹ̀ ìwọ ló ní àmọ́dá sí àṣìgbọ́dọ̀ takasẹ́ rẹ̀ ìtakasẹ́ Ọlọ́run ìtakasẹ́ Ànábì ni tóró ní nàbà wà wọn so ibi táwọn yẹn ti wá sórí ibú gẹ́gẹ́ ní okú Usman ẹn tọ́lọ́ lára Ànábì kó tó kú tó sọ fún ìyàwó rẹ̀ Náílà ipé Náílà lórúkọ ìyàwó Usman ó ní mọ̀ rárá Ànábì mọ̀ jùmọ̀ Ànábì láwẹ̀ tí mo gbẹ̀ ọlọ́dọ̀ òun ní ti sínú lónìí
náà ilà ọya ilé tí má kú báyìí ní kẹ́ẹ̀sí ìyàwó rẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọkún pé ó ti ní ẹnu tí àwẹ̀ tí mo gbà lónìí o ní ìtúnu láyé tí ó sáwọn ilé ìlú láwà máa ó ti láàárín bí òní lọ́n bọ́ àti ẹrẹtí rẹ̀ Usmanu àlà tó dánù ó sì ń tìlàwà Kùránì lọ́nìí ní ẹ fi pa ẹ̀jẹ̀ rẹ̀ sì ta sórí mùsáàfù tí fi ń tìlàwà àwọn èèmọ̀ tó ṣẹlẹ̀ máa sọ ẹ̀jẹ̀ rẹ̀ ta orí ibi tí ẹ̀jẹ̀ rẹ̀ ta sí Suratul Baqara ni la yahsibukallahu wa man ahsanu minallahi níbi àyà fasayakfikahumullahu wa huwa as-sami'ul 'alim mọ̀túnmọ̀ àyà fasayakfikahumullahu orí rẹ̀ gẹ́gẹ́ láyà ní ẹ̀jẹ̀ Usmanu talé nígbà àwọn kí o tó wó lulẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ wá ta lórí àyà nù Suratul Baqara àtù àyà ní a sì sàlàyé rẹ̀ bí idhnillahi al-wahid al-qahhar tó bá dijọ́ mẹ́jọ subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. ẹ wá lọ kọ́nà ọba tẹ̀lé àwọn ọmọ ọba wa sàmúsàdùn ọba wa sàmúlẹ̀ sàmúlẹ̀